Salaam alaikum ẹ̀yin tèmi. Erédèrè ọkọ àti ìyàwó lórí àlééfà point by two. Olólùfẹ́ mi ragabomi wá sùn sí mi láyà o, kèmi náà sùn sí ẹ lọ́rùn o. Àná Erédèrè lovers lórí àlééfà point by two. Ọlọ́run májò tútù yìí pa wá, ọlọ́wọ́ mágínẹ́ẹ̀tì ọkọ ìlódé tó ń gbọ́wọ́ rẹ̀ sá. Ọlọ́wọ́ mágínẹ́ẹ̀tì o, kí ló dé tọwọ́ rẹ̀ rororororo báyìí, kí ló dé tójú rẹ̀ rorororo báyìí, ọkọ mi ọlọ́wọ́ mágínẹ́ẹ̀tì o. Ẹ̀yin tèmi ọkọ àti ọmọ fẹ́ bá wí, so ẹ jẹ́ ká mọ̀. Assalamu alaikum ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́nu. Ẹ dákun, if this is your first time seeing me here, please subscribe and God will continue to bless you. Thank you. Ẹ̀yin tẹ́ ti subscribe, thank you very much. Ó mọ̀ ṣe o, ó mọ̀ ṣe fáwọn ọkọ kan o, ó mọ̀ ṣe fáwọn ọkọ kan o. Ẹ̀yin ọkọ tó jẹ́ pé ṣíṣẹlẹ̀ wá dọ̀bálẹ̀ lọ́jọ́ márèjì ó wá di pé gbogbo nǹkan tó ń jẹ́ ọkùnrin ara yín ìyàwó yín ò gbádùn rẹ̀ mọ́, ẹ̀yin ò mọ irú blessing tọ́lọ́run fún ọkùnrin ni. Ọkùnrin ní magnet lọ́wọ́ tó jẹ́ pé ọkùnrin tó bá wò, ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yẹn báyìí, tó bá da ojú yẹn kalẹ̀ báyìí, tó dà kalẹ̀ báyìí, tó ṣe báyìí, tó ṣe báyìí, tó mú ojú yẹn, tó understand. Ojú ọkùnrin tó mọ́ nífẹ̀ẹ́ obìnrin ojú rẹ̀ mọ́ yàtọ̀, tó ṣojú báyìí, you understand, tó máa ṣojú yẹn báyìí, tó ojú yẹn báyìí ó ti transfer síbi ọwọ́ rẹ̀, ó ti ní magneti tó bá di obìnrin mú báyìí, ara obìnrin yìí ó ṣèkì wá ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, ara ó tutù dé ni, gbogbo ẹnu ó tutù lọ ni, gbogbo everywhere ó tutù ni. Jẹ́ káwọn obìnrin yẹn wá gbádùn kìíní yẹn mọ́. Ó mà ṣe o, tí àwọn obìnrin mi bá mọ̀ pé báyìí ló ṣe máa wá rí at the end of the day, you understand, ó possible kan mọ̀ ṣe. Èmi ò sọ àwọn obìnrin tó jẹ́ pé bóyá àwọn ò mọ́kọ wọn o, bóyá àwọn ò ṣeré ìfẹ́ before ọkọ wọn o. Èmi sọ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti ṣeré ìfẹ́ rí pẹ̀lú ọkọ wọn kó tó di pé wọ́n fẹ́ra, àbí kó jẹ́ pé àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti mọ̀ ń pa ẹ̀ kó tó di pé wọ́n fẹ́ ọkọ wọn yẹn. You just killed everything. Why? You just killed everything. Èmi ò tẹ̀ wá sọ̀rọ̀ nípa àwọn bàbá o, èmi sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó ti young, tí wọ́n sì young níwọ̀nba. Kódà ká tẹ̀ sọ wípé obìnrin tó ti dàgbà ni, ta ló fẹ́ ọkùnrin tó wò pẹ̀lú irú, this kind of eyes, this kind of beautiful, handsome ojú tó jẹ́ pé ó lè tú obìnrin sí ọláì bọ́sọ̀ lẹ́ẹ̀lẹ́, you understand. Irú àwọn ojú wọ̀nyẹn, ọkùnrin, Ọlọ́run dọ́kùnrin dáadáa fa, Ọlọ́run dá ọkùnrin dáadáa tó pé ọkùnrin tí yẹn bá nífẹ̀ẹ́ báyìí, tó bá fọ́kàn yẹn báyìí, nínú yẹn ó dún dáadáa. In fact, ìyẹn ó sì mọ rántí bí ọkùnrin ṣe fọ́kàn yẹn, bó ṣe kọ́dù èèyàn, ìyẹn sì máa rántí ẹ̀ ní títí ọjọ́ láíláí. Ẹ̀yin ọkọ lé tẹ sanwó orí, tẹ dọ̀bálẹ̀ ṣe mọ́. Àwọn obìnrin yóò feel, we don't feel you anymore. Ìgbéyàwó yẹn dàbí pé kò sí ìgbéyàwó àtọ̀, kò sí enjoyment, kò sí gbogbo magnet tó wà lára ọkọ kò sí mọ́, ó ti disappear. Wá níbo lẹ fi sí for goodness sake, níbo lẹ fi sí. Ó ṣe o, èmi wá àdúrà tẹ̀yàn kankan, mo kàn wá sọ pé ó ṣe náà ni, ó ṣe ó ga. Ọlọ́run ọ̀dọ́kùnrin dá o, Ọlọ́run mọ̀ fún ọkùnrin ní power o, Ọlọ́run mọ̀ fún ọkùnrin ní magnet ọwọ́. Olólùfẹ́ mi ọ̀wọ́n.